Okay. Bàbá olú ṣàárọ̀ yẹn irọ́ ẹ dà tá bàbá rà sí ṣàárọ̀ kẹ́lómi má bá mi wà. Bàbá olú ṣàárọ̀ yẹn alẹ́ gan alẹ́. Kí ló fẹ́ lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bá dá ni a máa tó gun ní ẹ wò ṣé àwọn tó ń ṣòwò kan pàápàá ṣé wọn kì í ṣọ́ọ̀tì wọ́n máa ń ṣọ́ọ̀tì lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwọn á torí pé àwọn ṣọ́ọ̀tì àwọn ò ní ṣòwò yẹn mọ́ ṣé ìyá torí ajọ́ bẹ́ẹ̀ là kó má ṣe bẹ̀ sínú kòkò mọ́. Irọ́ ni ẹ jẹ́ ká tún kóra wá jọ ewu ẹ jẹ́ ká tún lu ọpọlọ nǹkan kan ṣo ni o ká wá ṣọ́ra débi pé àtúnní lọ kó sọ́wọ́ àwọn agbófinró ká tún máa láǹdì síbi tí aláǹdì sí yẹn nìkan tó bá yàtọ̀ sí yẹn lómi bá dẹ̀ ní àmọ̀ràn mi kò mú wá o. ẹ ṣe àárọ̀ yá lé o. ó máa lé ó dà ẹ má mọ̀ràn mi wá. Àjò ni wá ṣé ní bá ṣe ń tìrìn àjò bọ̀ láti gáràjì àwa ní ká wọ mọ́tò tí ó máa gbé wa lọ sí ìlú tá à ń lọ gangan àbádébẹ̀ àbá mọ́tò ńlẹ̀ mọ́ àbáwọn pé ká dúró kí mọ́tò dé bá a dẹ̀ ṣe ń retí mọ́tò àbáṣà ara àwọn bọ́ìsì náà bá ń yípo wa wò pé má dẹ̀ wúra wa pé ṣé kìí ṣe pé àwọn bọ́ìsì wà up to something àbáṣà rí bàbá ní ká máa lọ bó bá dé bẹ̀rẹ̀ sí lè wá bó ṣe ń lé wa wá lọ sí bẹ̀rẹ̀ sí sáré nìyẹn bá ṣe wá sáré dé ibi tí àfarapamọ́ sí yẹn ni bá ṣe débẹ̀ ni àwọn ní ká ọ̀rọ̀ adọ́gbọ́n sùn síbẹ̀ tilẹ̀ bá mọ́ ká máa wá lọ. àwọn ọmọ olè pọ̀ ń gáràjì yẹn ibi tẹ́ tún lùkọ́ sí yẹn gan tún léwu. wọ́n lè ka yín mọ́bẹ̀ náà. àmọ́ ibẹ̀ la fẹ́ sùn láwọn ẹgbẹ́ ẹ ṣe lẹ́sìn lọ. Àìkórè ibi tẹ́ jókòó sí yẹn léwu gan ilẹ̀ ti ṣú báwo wà ní jíjẹ báyìí. Madam ẹ má ṣe yọnu ìtẹ́ ṣe fún wa yìí ló ń jó ẹ ṣe àdúgbò. soft drinks nǹkan. ìyẹn náà dáa. ẹ gbọ́dọ̀ mú nǹkan ẹ kí ìzẹ́ náà jẹun ẹ kò kẹ́ jẹ fún yín lómi kẹ́tì ẹ̀ mú wọ́n fi balẹ̀. omi ẹ̀rọ ló gbé wá. Thank you. Sorry, ma. Ẹ má bínú, madam. Ẹ jọ̀wọ́ ṣé nǹkan kan ṣe àǹtí mi? Ó ti tó bí ọdún mẹ́ta tó ti wà ní dùbúlẹ̀ àìsàn báyìí. Ẹ gbé lọ sọ́sibítù. Kò síbi tá à ti gbèdé, kò sí ilé ìwòsàn tá à ti gbèyà. Kódà ó sú wa, ó tójú sú wa. Ẹ wò bó ṣe wà yẹn, ó ti tó bí ọdún méjì tó ti fẹsẹ̀ tẹ̀lẹ̀ gbẹ̀yìn. Bó ṣe wà yẹn kò lè dárìn. Níṣẹ́ la ń gbé lọ tọ̀ tá à ń gbé lọ ṣù. Ó dàbẹ̀ pé kò lè sọ̀rọ̀ náà bí. Madam, ṣé ọmọ yín ni? Second born mi ni.
lọ sọ fún mi wọ́n ní kò sí. kò sí peter àti ìgbèdé. mo lè fọkàn. ṣé ẹni gbàgbọ́ ọmọ ọlọ́run? bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ń ṣọmọ yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣáájú rí. Fún àpẹẹrẹ ọ̀rọ̀ ọlọ́run kan nínú alukoran tí orúkọ rẹ̀ ń jẹ́ anabi ayuba táwọn christian máa ń pè ní job. ẹ ṣe kàn wá pẹ̀lẹ́. tó bá ti mú pọ̀ máa ń ṣe bẹ́ẹ̀. ṣe rí anabi ayuba ó fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣàìsàn. Lórí àìsàn yìí ó máa tún yin ọlọ́run ni adẹ́tún máa dúpẹ́. Àwọn kòkòrò jẹ gbogbo ara ẹ̀ dé pé wọ́n á gba apá kan wọlé wọ́n á tún gba apá kejì jáde, ṣùgbọ́n sílẹ̀ wọ́n sọ fọ́lọ́run pé òun dúpẹ́, kò sọ fún ọlọ́run pé àìsàn yẹn ti tó. Madam, gbogbo ìgbà tẹ́yìn náwó yìí jẹ́ fìgbà kankan rojọ́ ọmọ ìfọ́lọ́run lé. ṣé àdúrà ní nǹkan ṣe pẹ̀lú ìwòsàn? Àdúrà ló ń ṣe nǹkan tó jù láyé ènìyàn. Ṣe rí ẹrú ọlọ́run tí mo ń sọ̀rọ̀ fún yín nínú alukuran sọ̀rọ̀ ń pa ẹ̀. Alukuran ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa ayuba isnada rabbahu wa anni matani abduru wa anta ayrun rahimin. Ṣe rí nígbà tó tí ànábì ayuba ké pọ̀ ọlọ́run wa dá lóhùn. Ṣe rí tẹ́yìn náà bá nígbàgbọ́ mà ó lè yí ọmọ yín o. inú mi á dùn máa dúpẹ́. ǹjẹ́ síbi tó ẹ̀ tí ìgbéde ti sọ fún wa lẹ́ẹ̀kan. mi ò mọ̀ gbàdúrà tún ní ṣe pẹ̀lú pé a tún ọmọ gbàgbọ́ sọ. ọ̀rẹ́ ní kò àdúrà. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Madam, ẹ fún ọmọ yín lómi. Ẹ fún. kí n fún mi. Omi tẹ fún wa ń sìn ẹ fún. bóyá mo jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ sí. orí burúkú ni bọ́ọ̀lù máa fa tiẹ̀ kọ́ bá wa. ẹ ṣe o mo sì. ẹ ṣe o. wọ́n náà wọ́n kí wá. ẹ ṣe mọ̀. Ṣé bí wọ́n ló bá wọn ṣe? Ẹ pẹ̀lẹ́ wọn. Ọlọ́run ti ṣe ìyanu o. Ọmọ mi kọ̀ jí láàárọ̀ yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn ara ẹ ti yá. Kàyéfì lélẹ̀ yẹ ṣe ẹ ṣe. Ẹ ṣe o. sọ pé madam ṣe tó yẹ Ọlọ́run ló ṣe Ọmọláyọ̀. Sá. Ọmọláyọ̀. Sá. Ojú ọ̀gbìn náà wọ́n ń bọ̀ sí láìsẹ̀lá. bọ́bọ̀ ò ṣe ṣiṣẹ́ ìyanu ẹ̀ nìyẹn. èdè fọ́nà láti ṣe. ká gbàdúrà sí báyìí.